bí nǹkan kò bá padà dàrú tí kò yí padà, ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) kí wọ́n ní gómìnà àkọ́kọ́ tí yóò darapọ̀ mọ́ wọn ní ìgbàkúgbà sí àsìkò yìí. Bẹ́ẹ̀ láti gbọ́ pé gbajúgbajà olóṣèlú tó tún jẹ́ sẹ́nítọ̀ ní ó ṣeé ṣe kó darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ní àìpẹ́ láì jìnnà lásìkò yìí. Ǹjẹ́ àwọn alágbára méjì wo là ń sọ? Èèyàn gómìnà àti sẹ́nítọ̀ tó gbajúmọ̀ wo? Ó mà ní alága àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) èèyàn gómìnà Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi àti sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá èèyàn sẹ́nítọ̀ Natasha Akpoti-Uduaghan. Òun ni a gbọ́ pé àwọn méjèèjì wọ́n ti pinnu wọ́n sì ti parí gbogbo ìgbésẹ̀ láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC). Ẹ rántí pé lógúnjọ́ oṣù kẹta ọdún tó kọjá the 20th of March 2025 ó ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Nasiru El-Rufai, Rotimi Amechi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kóra wọn jọ pọ̀ sí ìlú Àbújá tó sì kéde pé láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC àfi kí àwọn kó gbogbo ara wọn jọ pọ̀, kí gbogbo àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò kí àwọn kóra wọn jọ sínú ẹgbẹ́ òṣèlú kan láti fi gba ìjọba kúrò lọ́wọ́ Tinubu. Nítorí tán ni táwọn bá tún lọ jáde dìbò lọ́tọ̀ọ̀tọ̀ táwọn pín ìbò àwọn yẹlẹyẹlẹ, níṣe ni Tinubu yóò tún fẹ̀yìn àwọn janlẹ̀ gẹ́gẹ́ báwọn ṣe rí àpẹẹrẹ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí wọ́n ṣe ìkéde yìí, iná padà kéde pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) òun ni àwọn yóò lò láti fi gba ìjọba kúrò lọ́wọ́ Tinubu, tó sì jẹ́ pé látìgbà náà ọ̀pọ̀ àwọn olóṣèlú ni wọ́n ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress. Ṣá o, bí nǹkan mi ò bá tún yàtọ̀, ìròyìn tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ lásìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn ní pé sẹ́nítọ̀ Natasha Akpoti-Uduaghan tó jẹ́ gbajúgbajà sẹ́nítọ̀ ní ìpínlẹ̀ Kogi, a gbọ́ pé ó ti pinnu pé òun náà yóò fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀ tí ó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress. A gbọ́ pé Natasha ó ti bá àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ti jọ sọ̀rọ̀, wọ́n ti jọ ṣèpàdé, tó sì jẹ́ pé òun náà ti ń pinnu bí ó ṣe kó gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ láti jọ di ọmọ ẹgbẹ́ òṣèlú ADC. Ní ti gómìnà Bala Mohammed, a gbọ́ pé òun náà ti ń bá àwọn adarí àti aṣíwájú ẹgbẹ́ òṣèlú ADC kan sọ̀rọ̀ lórí bí yóò ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà, nítorí pé wọ́n rí i pé ẹgbẹ́ òṣèlú PDP ó ti wá fọ́tọ́ pátápátá báyìí o, tá a sì gbọ́ wípé òun náà ó ti ń ṣe ìpàdé, ó sì wà lẹ́nu jíròrò láti bóyá kó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC, nítorí wọ́n ní kò fẹ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) táwọn akẹgbẹ́ tí wọ́n ń darapọ̀ mọ́ lásìkò yìí tí wọ́n ń darapọ̀